àkọ́kọ́ tó fi mọ̀ wípé mẹ́lọ Ọlọ́run wí lọ́dọ̀ tiẹ̀, o gbọ́dọ̀ ní owó lọ́wọ́. O gbọ́dọ̀ ní owó lọ́wọ́. O gbọ́dọ̀ ní iṣẹ́ tó dáa lọ́wọ́. Kì í ṣe lè pé a wá ń fi kọ́tìn dá yàrá méjì fún obìnrin méjì. Ìwọ ìyálé mú apá bí, ìwọ ìyàwó mú apá bí. Ilé olórogún àbí mẹ́lọ Ọlọ́run wí kò sí fún ọ o. Tó o bá ti ní owó lọ́wọ́, kò sí fún ọ o. O gbọ́dọ̀ ní owó lọ́wọ́ tó fi tọ́jú àwọn ọmọ ni, tó fi tọ́jú àwọn ìyàwó, tó sáà tí ẹ fi gbọ́ bùkátà lápapọ̀. So ti yí ọ báyìí ní ìsìn, tó fi provide ilé tí wọ́n mọ̀ gbé fún wọn. Ó bá jẹ́ room and parlour náà lówó lágbára rẹ̀ bá ká, tó gbà fún ìyálé, tó tún gbarú ẹ̀kan náà fún ìyàwó. Tó bá sì jẹ́ pé flat lówó rẹ̀ bá ká, tó gbà fún ìyálé, tó gbà fún ìyàwó, tí wọn mọ̀ sì jẹun tó dáa àti àwọn ìyàwó tí wọ́n sì lọ léèwé. Bí iṣẹ́ lọ́wọ́ bá sì fi hàn sí, tí ó sá gbọ́ bùkátà, o gbọ́dọ̀ ní owó lọ́wọ́. So ti yí ọ, tó bá ti lówó lọ́wọ́, o lè wò pé mẹ́lọ Ọlọ́run wí kò jára mọ́. Ẹ pàdé mi l'episode 2.